Aláròyé máa wí o. ọwọ́ tẹ àwọn eléyìí wọ́n ń ṣàǹsì ni wọ́n máa ń fi mọ́tò akérò ṣe lẹ́kọ̀ọ́. ọ̀dọ̀ àwọn ọlọ́pàá zone 2 ní Oníkan nípínlẹ̀ Èkó làwọn afurasí ọ̀daràn méjì kan Igwe Obi ẹni ọdún 34 pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ Solomon Adébáyọ̀ ẹni ọdún 23 tí wọ́n ti jingiri nínú fífi mọ́tò akérò wọn jalè láàrin ìlú Èkó pàápàá jùlọ lágbègbè Bonny Camp sí Àjà nípínlẹ̀ Èkó wà. iṣẹ́ fífi mọ́tò akérò jalè tí wọ́n ń pè ní one chance èyí tó máa ń pe èrò sínú ọkọ̀ tí wọ́n á sì jà wọ́n lólè láàrin ọ̀nà tí wọ́n yóò tún já àwọn tó jà lólè náà sílẹ̀ lákòókò tí mọ́tò bá ń lọ lórí eré ni wọ́n máa ń ṣe. Aláròyé gbọ́ pé ó ti lé ní ọdún 2 sẹ́yìn báyìí tí àwọn ọlọ́pàá ti ń wá wọn kó tó di pé ọwọ́ wọn tẹ̀ wọ́n lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá yìí lágbègbè Ìjọra Bádíà nípínlẹ̀ Èkó. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Zone 2 SP Uman Ayuba tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 21 oṣù kejìlá ọdún yìí sọ pé àwọn ọlọ́pàá ti ń dọdẹ àwọn afurasí ọ̀daràn náà láti ọjọ́ tó ti pẹ́ sẹ́yìn kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n láìpẹ́ yìí. wọ́n ṣàlàyé nínú àtẹ̀jáde kan tán fi síta pé àwọn aráàlú táwọn afurasí ọ̀daràn náà máa ń jà lólè nígbà gbogbo ni wọ́n wá fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá agbègbè náà létí. ọ̀gá àgbà ọlọ́pàá AIG Adégòkè Fáyọ̀adé ti pàṣẹ fún àwọn ọmọọṣẹ́ rẹ̀ pé kí wọ́n ṣèwádìí dáadáa nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún kó sì fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn náà lójú ẹsẹ̀. ikọ̀ àkànṣe ọlọ́pàá kan ló padà wá fọwọ́ òfin mú wọn lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá lọ yìí lágbègbè Ìjọra Bádíà ní ìpínlẹ̀ Èkó. fóònù owó àti dúkìá olówó iyebíye làwọn afurasí ọ̀daràn náà máa ń jágbà lọ́wọ́ àwọn aráàlú tó bá ṣàgbákò wọn. ọ̀kan máa ṣe bíi dẹ́rẹ́bà nígbà tí èkejì máa ṣe bíi kọ̀ǹdọ́kítọ̀ tí wọn yóò sì máa pèrò sínú ọkọ̀ náà. bí wọ́n bá ti rí ẹni tó fẹ́ jà lólè ni wọ́n ti máa gbé lówó pọ́ọ́kú. àárín ọ̀nà ni wọ́n yóò ti gba gbogbo ohun tó bá wà lọ́wọ́ rẹ̀ tí wọ́n yóò sì tì bọ́ sílẹ̀ lórí eré. a ti ṣèwádìí dáadáa nípa àwọn afurasí ọ̀daràn náà. ọ̀kan lára wọn ti jẹ́wọ́ pé lóòótọ́ làwọn máa ń ja àwọn aráàlú lólè dúkìá wọn pẹ̀lú mọ́tò. agbègbè Ajégúnlẹ̀ lẹ́kọ̀ọ́ ni wọ́n sọ pé àwọn máa ń ta àwọn fóònù tí àwọn bá gbà lọ́wọ́ àwọn aráàlú tó bá jà lólè náà sí. ọ̀gá ọlọ́pàá wá rọ àwọn aráàlú pé kí wọ́n máa rìn pẹ̀lú ìfura pàápàá jùlọ lásìkò ọdún kérésì yìí kí wọ́n má bọ́ sí ọwọ́ àwọn jàgùdà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ̀yìn.